yá ẹ̀yin olólùfẹ́ mi èmi náà ni èmi ọmọ yín náà ni èmi ọmọ yín ni ẹlẹ́ẹ̀lẹ́ global mo tún ti dé bí mo ṣe ń dé yá information kékeré kan ni mo tún ní kí n sáré wá fi tó yín létí lórí ọ̀rọ̀ ìyá Mohbad náà ni Karimo ti tú àṣírí ìyá Mohbad o Karimo ó ti tú àṣírí ìyá Mohbad àṣírí ilẹ̀ tí ìyá Mohbad rà owó tó fi rà àṣírí ẹ̀ ti tú ẹ má gbàgbé wípé King White náà ṣẹ̀ṣẹ̀ gbé mọ́tò kan fún ni mọ́tò Mazda bó ti ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ wípé èmi fún ara mi mo ti fẹnu bà ọkọ̀ náà jẹ́ mo sọ pé mọ́tò àwọn 1940 ni because inú tiẹ̀ ń bí mi kò ṣe kókó jẹ́ pé nǹkan tí a máa bá ìyá Mohbad ń bẹ̀ lélẹ́yìí níwọ̀n tí a ní òun wá justice fún ọmọ ẹ̀ kó wá jẹ́ pé irú ìranù báyìí òun la máa bá but nevertheless mọ́tò tí King White gbé fún Mazda bíi bọ́ọ̀sì báyìí ni àwọn kan ní taisi ni wọ́n fi ń ṣe I don't want to know I don't care wọn bá tiẹ̀ fi ṣe kábúkábú I don't want to know so but nǹkan tó wá ń pè mí lóminú ni wípé ṣé ilé ló tún kan ìyá Mohbad kan ní ọwọ́ yìí àṣé owó tó lọ fi ra ilẹ̀ 2 million tó lọ fi ra ilẹ̀ Karimo ti tú gbogbo àṣírí yẹn kódà wọ́n ní kò kí ń ṣe ilẹ̀ nìkan ni ó tuntun rà wọ́n ní ó ti ń kọ́ ilé yẹn lọ kódà wọ́n ní ó tún ti lọ deposit owó fún depo ibi tó ti fẹ́ supply ẹ̀ ní ọjà wẹ́nọ́ṣá ṣẹ́rí tí èèyàn bá ti gba ara òbí burúkú jáde kò sí nǹkan tí èèyàn lè ṣe sí kò sí nǹkan tí èèyàn lè ṣe sí Mohbad ó gba ara òbí burúkú jáde ó tún wá lọ pàdé ìyàwó tó gbára ẹbí burúkú jáde ẹ rí pé ara ọ bọ́ǹbù lọ́wọ́ ni nígbà tí Mohbad fúnra rẹ̀ tó gba ara ìyá burúkú jáde ó tún wá fẹ́ ìyàwó ó tún wá lọ ṣe kòǹgẹ́ ọmọbìnrin tó tún gba ara òbí burúkú jáde again ṣe ti rí pé ara ọ bọ́ǹbù lọ́wọ́ ni but ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ tí mo mú wá fún yín pé Karimo tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyá Mohbad owó tó lọ fi ralẹ̀ tó lọ fi ń kọ́lé àṣòwò tí àwọn abiyamọ gidi àwọn abiyamọ tòótọ́ àwọn ìyá gidi àwọn ìyá tó máa jèrè ọmọ àṣòwò tí wọ́n dá fún pé kó fi fight fún justice ọmọ ẹ̀ òun lòun lọ fi ń kọ́lé ẹ wá gbọ́ èmi kọ́ ni mo sọ o èmi kọ́ ni mo tú àṣírí but èmi mo promise yín pé any information tí bá ti ń gbọ́ especially lórí justice for Mohbad yìí màá wá mú fún yín ẹ wá gbọ́ fún ara yín ẹ gbọ́. 2 million yẹn ìyá Mohbad kò fún King White wọ́n fi 500,000 kún ó ní 2.5 million. King White lọ fi bá ìyá Mohbad ra ilẹ̀ half plot 2.5 million lọ́ra ìyá Mohbad kọ́lé ọmọ ẹ̀ wà nù láìsí ìyá Mohbad dẹ̀ kọ́lé. ẹ ń kó ọrọ̀ jọ kí ló dẹ̀ tún kù ẹ ti kọ́lé lọ ẹ ti gba ṣọ́ọ̀bù ẹ ti lọ sanwó sí dépò wọ́n ti wá já ọjà fún yín dépò lẹ lọ sanwó sí o wọ́n ti wá já ọjà fún yín ẹ dẹ̀ ti ní mọ́tò kí ló dẹ̀ kù. bóyá àlàyé bẹ̀ yẹn ò yé yín dáadáa mo fẹ́ yànnàná ẹ̀ fún yín ṣé ẹ gbọ́ bí Karimo ṣe sọ ó ní 2 million tí wọ́n dá fún ìyá Mohbad ó kọ fún King White tí wàá bá fi 500 kún ó wá jẹ́ 2.5m ó wá lọ bá ra ilẹ̀ half plot 2.5m ṣe ti gbọ́ wọ́n dẹ̀ ti ń kọ́ ilé ẹ̀ lọ kódà ó tún ti gba ṣọ́ọ̀bù tó gbà gan ó tún ti lọ sanwó sí dépò wọ́n ti wá já ọjà fún nínú ṣọ́ọ̀bù wáyé tí tọmọ ẹ̀dẹ̀ wà níbi tán gbégbé sí tó ń tutù ń bẹ̀ tá a ṣe ń fight fún justice ẹ wo nǹkan tí ìyá Mohbad lé káàkiri bóyá torí pé ó rí pé bàbá Mohbad pé àwọn èèyàn kan ta lọ́rẹ̀ ọkọ̀ àwọn èèyàn kan ń daṣọ sí ọrùn òun náà wá fẹ́ compete pẹ̀lú bàbá Mohbad ṣé nǹkan tó bójú mu ni ẹ tún bọ̀ síwájú sí i. ìyá Mohbad wà láì ní ìbò ẹ̀rọ òrùsà. ṣé ti gbọ́. ẹ ṣe játidàtì ẹ ṣe rédè ẹ ń jẹun kiri. yàmàyàmà ṣé ń gbọ́. ẹ ń jẹun kiri bí ẹni tí ò ní làákàyè.
ṣé ó ti kú fún yín lọ ni ṣé àpòtí ronú yín ti dorí kodò nàbí wọ́n ti dó ọpọlọ yín mọ́ yín ló wọ́n ti dó gbogbo ọpọlọ yín mọ́ yín nígbà tó ń dó yín ni. Ó jọ bẹ́ẹ̀. yóò wá jẹ́ kẹ́ ẹ ní làákàyè mọ́. Ó jọ bẹ́ẹ̀. Kò ní làákàyè. Ẹ kí ìmọ̀lúwa tẹ máa sí ọkọ yín ṣagídí ọkọ yín sọ pé òun fẹ́ pọ̀ tó ń wá pọ̀ mọ́ ẹ̀yìn ṣàjọyọ̀ lóòótọ́ wọ́n fún bàbá ní mọ́tò kó má dàgbé ní ìbẹ́nu bá bẹ̀. Bàbá tó fún ní mọ́tò gbogbo wa la rí ibi tí bàbá ti ń sọ pé sílẹ̀ òun fẹ́ justice gbogbo wa la rí ibi tó ti ń di agbóró pé òun ṣàfẹ́mọ́ ọkọ tó pọ̀ òun. Ìyá Mohbad ìjọ tó sọ pé kòrónà ẹ̀yìn tó lórí burúkú aries tọ́lọ́run ò ní gbére fún tọ́ba wọ́n suspend kòrónà inú tí mà tún dùn ni. Ṣé ti gbọ́ nǹkan tí Karimo sọ? Ó ní kó má dàbẹ́ ní pé òun ò mẹ́nu kan bàbá Mohbad pé wọ́n fún ní mọ́tò. Ó ní cs bọ́n ṣe fún bàbá Mohbad ní mọ́tò tó pé bàbá Mohbad ṣì ń fight fún justice for Mohbad. Ó ṣì ń fight justice fún ọmọ ẹ̀. Ó ní ó wá torí pé wọ́n fún ẹ ní mọ́tò ó bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda káàkiri. Ó ní kó tó wá gbọ́ pé nígbà tí wọ́n suspend the corona inquest bàbá Mohbad ṣì ń jà fitafita. Ìyá Mohbad àti Wùnmí wọ́n gba ìlú wọn ń jó. Ṣẹ́ni tó ń wá justice fún ọmọ ẹ̀ nìyẹn. Ọlọ́mọ jẹ́ ká tara òbí burúkú jáde. Òbí burúkú ò ní bí wa lágbára Èdùmàrè. Ẹni olùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá mi share fídíò yìí kó go viral. Kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube. Ẹ bá mi subscribe. Wọn ò já yín lówó, wọn ò já yín ní kankan. Subscriber ọ̀fẹ́ ni. Ẹ bá mi subscribe. Ọ̀fẹ́ ni subscribe. Ọ̀ já yín lówó. Kẹ́ẹ̀dẹ̀ bá mi share fídíò yìí. Ó wà most important. Mo fẹ́ kí àwọn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n lè gbọ́ kí àwọn náà lè jàǹfààní ẹ̀. Ẹ bá mi share. Kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe. Ẹ tún gbọ́ síwájú sí. You want to sleep, sleep. You are not sleeping, get up. What? Ṣàlàyé òwe yẹn fún ẹ sí. Ìyá Mohbad tó tí kò bá tó máa ṣàlàyé fún yín. Màá ṣàlàyé òwe yẹn fún yín. Ẹ ṣe wá jẹ́ àyàkúyà nínú ẹbí yẹn báyìí. Báwo ni irú mi ṣe tọmọ yín náà? Báwo ni mo ṣe tọmọ yín? Bá a ṣe kọ́ ni. Báwo mo ṣe mọ̀ yín? Bá a ṣe kọ́ ni. Ọtí kọ́ ni. Ó rí ìyàwó ọmọ náà. Ìyàwó ọmọ náà wà lọ́dọ̀ eléegun lógbò. Wọ́n tẹ́ tábìlì oúnjẹ kalẹ̀ síwájú ẹ̀. Ó bá tán. Olórí ìbúrúkú ń jẹun bí ẹni tó pọjọ́ kú. Ó bá tán. Ó ṣàyà gèlèmọ̀ bí ẹrú wò. Ó ṣojú pọ̀npọ̀npọ̀n bó ojú gbómúgbómú. Lédè. Gbogbo yín ṣà ń jẹ ẹ̀ ń mú àwọ̀ yín gbẹ láka ẹ máa jẹ kẹ́ ẹ máa mú. Mistake kan ni mo ṣe tí mo dẹ̀ ń regret. Àmọ́ àwọn èèyàn máa ń sọ fún mi pé kí n má blame ara mi fún mistake yẹn. Ṣé kí n sọ mistake tí mo ṣe fún yín tí mo regret? Ṣé kí n sọ fún yín? Ìgbà tí Mohbad máa ń sọ fún mi pé àǹtí ẹ pè mí, àǹtí kí ló dé dẹ̀ kí n pè mí. Ní ìbá ti gbèrè nọ́mbà ọmọ yẹn. Ọ̀rọ̀ tí mo sọ ìgbà tí ó bí Liam ni o. Ìgbà tó bí Liam ti bá ní gbé fóònù fọ́kọ ẹ̀ jẹ́ kí n kí ọkọ ẹ̀. Táṣàlá bá lọ sókè tẹ́mi wà lórí fóònù pẹ̀lú Mohbad lọ́wọ́. Mohbad á ní àǹtí mo ní kẹ́ máa pè mí ẹ̀ kí n pè mí kò dá o. Àǹtí kò dá o. Mo ní kẹ́ máa pè mí ẹ̀ kí n pè mí. Mi ìbá ti máa kí ẹ̀ kí n ti máa pe Mohbad mo ní kí n ti máa pè sórí personal phone ẹ̀. Just because pé mi ò fẹ́ ká ṣàdá lòdù sí mi. Àti ń gbọ́ àbúrò tó blọ́ọ̀kù mi fọ́dún mẹ́ta. Ó wá ṣẹ̀ṣẹ̀ ò blọ́ọ̀kù mi kò ìgbóṣù méjì tó wọ́n blọ́ọ̀kù mi. Ọkọ ẹ̀ tí wọ́n sọ pé kí n máa pe òun regularly on his own personal phone. Ṣàbúrò yẹn ò ní sọ fún mi pé ṣé torí mo fún yín láyè kẹ́ máa pè mí. Lẹ́sẹ̀ tún blọ́ọ̀kù ọkọ mi lẹ́yìn. Ṣùgbọ́n mo rò pé tí n bá pè ní ìfẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ sí mi. Ṣé kí n sọ tuntun fún yín? Ní ìfẹ́ kó tún blọ́ọ̀kù mi. Ẹ jẹ́ làmọ́lẹ̀ fún mi. I don't want that to block me. It's understandable. That's why I didn't honor Mohbad's request. Honestly, I don't want Ashana to block. Ẹ lólùfẹ́ mi, ṣé ẹ ti gbọ́ gbogbo nǹkan tí Karimo sọ? First note yìí pọ̀ Dubai lọ, ogun Dubai lọ, tí n bá ní kí n máa play gbogbo ẹ̀ fún yín, àní kò ń bí báyìí. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tètè mi ò kí ń pọ̀, ṣí ń lọ bí oge ni. Sọ láàárín, ajé lè máa mú ní pẹ́kọ̀ọ́. Èmi máa ń lọ straight ni. Ọ̀rọ̀ Karimo òun lẹ ti gbọ́ yẹn against ìyá Mohbad. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí, kẹ́dẹ̀ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube. Wọn ò jáwó yín o, ọ̀fẹ́ ni o, ire mo tún padà bọ̀.